Èèyàn ilé èwo la ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o? Wọ́n ní màmá wa Esther Ajayi wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí advice Queen Naomi o lórí ọ̀rọ̀ èyí tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn àti bàbá wo Erin ńlá. Bí a ṣe gbọ́ wọ́n ní ìgbà tí kábíyèsí tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jáde nínú ibi tí wọ́n ti lọ ṣe àdúrà. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí sọ, wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí í yin àwọn olórí bí wọ́n ṣe ní wọn ní níyàwó lórí ìtẹ́ pé kò sẹ́ni tó máa dúró. Wọ́n ní nísìn obìnrin sọ́pọ̀tì wọn, obìnrin yín wọn ká, wọ́n bímọ oríṣiríṣi lórí ìtẹ́ wọn, wọ́n bí ìbejì, wọ́n bọ́kùnrin. Gbogbo ọ̀rọ̀ yìí ó jẹ́ kàyéfì ní ìgbà tí ìyá wa Esther Ajayi gbọ́ gbogbo nǹkan tí kábíyèsí sọ lẹ́yìn ìgbà tí wọ́n jáde. Ẹ̀yin èèyàn lé, kí ni ó fa gbogbo ìmọ̀ràn ìyá wa fún Queen Naomi yìí? Nítorí pé wọ́n mọ̀ pé ọmọ Ọlọ́run ni wọ́n. Wọ́n dẹ̀ mọ̀ wípé inú wọn dá, inú wọn mọ́, wọn ò dẹ̀ ro ibi sí ọmọ ẹnìkejì. Torí ẹ̀ màmá wa wọ́n gbà wọ́n lọ́rùn nímọ̀ràn wípé gbogbo ìgbésẹ̀ wọn lórí ọ̀rọ̀ ayé wọn àwọn máa support ẹ o. Ipe nítorí àwọn ò ní fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa banú wọn jẹ́. Ẹ̀yin èèyàn lé, a kàn ń rí wípé kábíyèsí ń tẹ̀lé gbogbo àwọn olórí jáde ni. Wọ́n ń gbé wọn lọ sí function upon function. Gbogbo function yẹn ni à ń rí. Recently la rí àǹtí wa àti àǹtí wa fashion tí wọ́n tẹ̀lé kábíyèsí lọ sí another function. Ó yà wá lẹ́nu nígbà tá a tún rí yẹn náà. Ẹ̀yin èèyàn lé. So màmá wa Esther Ajayi wọ́n ní kí Queen Naomi kí wọ́n ṣe nǹkan tó yẹ pé ó máa make wọn happy o. Kí wọ́n dẹ̀ ro ti ọmọ wọn. Tàdé ni ká wò nínú ìgbésẹ̀ tí wọ́n bá máa gbé. Ipe nítorí wípé àwọn nífẹ̀ẹ́ wọn gan-an ni. Àwọn ò dẹ̀ fẹ́ kí wọ́n ṣe mistake. Kí wọ́n kún fún àdúrà. Àwọn náà dẹ̀ máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ nítorí pé àwọn mọ̀ pé gbogbo nǹkan láyé ó ń fẹ́ àdúrà. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn tán ní màmá wa Esther Ajayi sọ. Ipe kí Queen Naomi má bá ọkàn jẹ́ o. Ipe nítorí pé ọmọ Ọlọ́run kò kí ń ba ọkàn jẹ́. Kọ́ má dẹ̀ fi àyè gba àwọn ọ̀rọ̀ ìta. Ipe nítorí àwọn ènìyàn nǹkan tí ó bá dùn wọ́n máa ń try láti dàrú. Ipe Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wọn. Wọ́n ní wọ́n advice wọn gẹ́gẹ́ bí màmá. Wọ́n dẹ̀ advice wọn gẹ́gẹ́ bí ìyá àdúrà. Wọ́n dẹ̀ fi àdúrà wọ́n fi ràn wọ́n lọ́wọ́. Nítorí pé gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ àdúrà ló ni a need lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin èèyàn lé. Bí adẹ̀ tó ṣe gbọ́, wọ́n ní kábíyèsí jọ Iyalaje lójú pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé nínú ọdún ọlọ́jọ́. Ẹ̀yin náà mọ̀ wípé gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ọdún ọlọ́jọ́, Iyalaje ni wọ́n máa ń gbé gbogbo àwọn activity yìí lé lọ́wọ́. Iyalaje kí wọ́n gbé ìgbésẹ̀ láti ṣe gbogbo àwọn activity tó máa ń ṣe ní inú ààfin wọn. Ẹ mọ̀ pé ọdún ọlọ́jọ́ tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí bàbá wa tí wọ́n jáde nínú ibi tí wọ́n ti lọ gbàdúrà ni wọ́n ti bẹ̀rẹ̀ ọdún ọlọ́jọ́. Wọ́n ní ó ya Iyalaje lẹ́nu nígbà tí wọ́n gbé gbogbo ojúṣe tó máa ń ṣe nínú ọdún ọlọ́jọ́ tí wọ́n gbé fún ẹlòmíì tó wá láti ilé Ifẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló dùn Iyalaje gan. Wọ́n tiẹ̀ ní ọmọ ìyálòde ò ní wọ́n gbé gbogbo àwọn activity tí wọ́n máa ń ṣe nínú ọdún ọlọ́jọ́ tí wọ́n gbé fún. Ẹ̀yin náà mọ̀ wípé gbogbo ìwà àti
nǹkan tí Iyalaje ṣe nígbà tí Queen Naomi wà ní inú ààfin bàbá wa Erin ńlá kì í ṣe nǹkan kékeré tó jẹ́ pé wọ́n bá Queen Naomi wọ́n bá wọn ṣorogún nínú pálásì ni. Gbogbo wa náà la mọ̀ pé àwọn náà ni wọ́n jẹ́ kí àǹtí wa Fashion kí wọ́n fẹ́ bàbá wa Erin ńlá tó jẹ́ pé ìgbà kan nígbà tí àǹtí wa Fashion bímọ gan, Iyalaje wọ́n bẹ̀rẹ̀ sí bínú pé kò wá yọ ayọ̀ ọmọ fún àwọn tó jẹ́ pé gbogbo ìgbà yẹn ọ̀rọ̀ pé wọn ò wá sí ibi ìkómọ tí wọ́n ṣe ní inú ilé àǹtí wa Fashion òun ni wọ́n ń bínú sí pé wọn ò pè àwọn, wọn ò yọ ayọ̀ ọmọ fún wọn. Gbogbo wa náà la gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn. Wọ́n ní bàbá wa Erin ńlá jọ wọ́n lójú gan ni pé ọ̀rọ̀ yìí ó ká wọn lára. Ẹ mọ̀ pé tó bá ti ń ṣe nǹkan nínú pálásì yẹn, àwọn náà ti lọ máṣọ, wọ́n á ti kó gbogbo àwọn fámílì wọn àtàwọn ọ̀rẹ́ wọn, wọ́n á ti ta tent, wọ́n á ti wà níbi tó jẹ́ pé sáìdì àwọn èèyàn tiwọn wọ́n máa jókòó sí. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí wọ́n rí gbogbo yẹn ṣe o. Wọ́n ní bàbá wa gbé gbogbo iṣẹ́ yìí fún ẹlòmíì ni. Nǹkan tí a gbọ́ nìyẹn pé ọ̀rọ̀ yìí dùn wọ́n gan. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àtìgbà tí Queen Naomi ti kúrò nínú palace bí wọ́n ṣe gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kan tí Iyalaje make sure pé wọ́n gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n dẹ̀ kúrò nínú palace fún gbogbo ìwà tí wọ́n wù sí Queen Naomi ńgbà yẹn. Òun náà ni ó ń ṣẹlẹ̀ sáwọn náà yìí tí kábíyèsí gbá àwọn náà sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ̀yin náà dẹ̀ wò pé gbogbo àwọn obìnrin yìí àwọn náà ni wọ́n ń gbé obìnrin fún kábíyèsí bí àwọn yèyé mẹ́ta ṣe gbé àǹtí wa fún kábíyèsí bẹ́ẹ̀ náà ni Iyalaje gbé àǹtí wa Fashion fún kábíyèsí. Wọ́n ti mọ̀ pé kábíyèsí ò lè má fi ojú rí arẹwà obìnrin. So àwọn nǹkan tí ó fa ìdènà ìgbéyàwó Queen Naomi pẹ̀lú kábíyèsí ni nítorí gbogbo àwọn èèyàn tó yí kábíyèsí ká yìí wọ́n ti mọ weakness kábíyèsí. Wọ́n ti mọ̀ pé tí kábíyèsí bá ti fojú rárẹwà dandan ni wọ́n máa fi arẹwà yẹn. So nǹkan tó dẹ̀ fa gbogbo ìdíwọ́ èyí tí Queen Naomi ò fi ní lè wá sí Edo Palace òun ní torí pé gbogbo wọn tó ń fẹ́ ńgbà yẹn wọ́n ń fẹ́ wọn gẹ́gẹ́ bí concubines ni bí àlè. Ṣùgbọ́n ní ìsìn gbogbo àwọn àlè wọn pátápátá gbogbo wọn ti dolórí. Ṣé ti rí nǹkan tí Queen Naomi fi ní àwọn ò lè bá àwọn olórí gbé inú palace ní nítorí pé ìgbà tí kábíyèsí fẹ́ wọn wọn ò bá ìyàwó kankan nínú palace kábíyèsí. Recently la gbọ́ wípé Queen Naomi àti uncle wọ́n ti géètì pamọ́ àwọn ẹ̀ṣọ́ kábíyèsí nígbà tí wọ́n lọ sí ilé wọn ní Àkúrẹ́ tí wọ́n ní kábíyèsí dé pé kí wọ́n wá sí Edo Palace. Wọ́n ní ṣe náà ti géètì mọ́ wọn. So gbogbo àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kábíyèsí wọ́n ń gbìyànjú láti tún gbogbo ẹ̀ ṣe. Ìtorí ẹ̀ ni wọ́n fi gbé gbogbo activity tí Iyalaje ń ṣe tí wọ́n fi gbé fún wọn tí wọ́n fi lọ gbé fún ọmọ ìyálóde Ilé Ifẹ̀. A mọ̀ bóyá ọmọ ìyálóde ni o bá ṣe gbọ́ gist yẹn nìyẹn allegedly. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni wọ́n ní ọmọ ìyálóde ni wọ́n gbé gbogbo activity Iyalaje fún. Activity Iyalaje nípa ọdún ọlọ́jọ́ ni o kì í ṣe pé nípa oyè wọn o. Iyalaje sì ni wọ́n o ṣùgbọ́n nípa ọdún ọlọ́jọ́ èyí tí wọ́n máa ń ṣe wọ́n ní wọ́n gbé activity wọn fún ọmọ ìyálóde. Bóyá àwọn náà máa ń pe léré ni o
a lè sọ bóyá àwọn náà máa ń pè gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn pẹ̀lú gbogbo àwọn decoration oúnjẹ gbogbo ẹ̀, bóyá àwọn náà ṣe gbogbo yẹn, bóyá ìtorí ẹ̀ ní kábíyèsí fi gbé fún ẹlòmíì pé kó ṣe, a lè sọ. Ṣùgbọ́n bàbá wa náà wọ́n mọ gbogbo nǹkan tí Iyalaje ipa tó ń gbé ní inú ìgbéyàwó àwọn àti Queen Naomi. Gbogbo wa náà dẹ̀ la rí ìgbésẹ̀ wọn pátápátá ní inú marriage kábíyèsí àti Queen Naomi, torí wọ́n ní pé wọn ò tiẹ̀ like Queen Naomi rárá. Ṣùgbọ́n later wọ́n apologize o, wọ́n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ o. Ṣùgbọ́n ojú àpá kò lè jojú ara, ẹ̀yin èèyàn lé. Gist tá a gbọ́ ní ta ní ká wá fi tó yín létí. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa o. Orúkọ mi ni Máṣọlá. Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin aráalé ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo ẹ̀yin ó subscribers mo dúpẹ́ lọ́wọ́ yín. Happy new week to you all. Ẹ kú ọjọ́ Monday. Ọ̀sẹ̀ yìí á tu gbogbo wa lára o. Á san wá sówó, á san wá sọ́mọ, á san wá sálàáfíà o. Gbogbo ẹ̀yin new subscribers tẹ̀ ṣe join wa, a kí yín káàbọ̀ sí orí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè ẹ̀ ní tọrọ jẹ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.